Èló ni sẹ̀mó? 700 ni mà. Jálẹ̀ nǹkan. Ó dẹ̀ sọ 650. Kí ló tí gbogbo ẹ̀ náà wá wọn báyìí? Gbogbo ẹ̀ ni wọ́n ní ẹ bá wa rà. Ó dáa, mò ń bọ̀. Jẹ́ kí n wo ṣú bẹ́ẹ̀ mò ń bọ̀. Ààrẹ ilé mọ́ ni. Àárà jẹ́ ká lọ ra ṣú náà. Ó jẹ́wọ́ kí náà ti ń pè. Èló lẹ̀fọ́? Màmá ẹ tata fún mi. Ẹ bá mi kó ata, tòmátò, rodo, tàtàsé, báwà. Ẹ gbà mà. Ẹ bá ń kó bẹ́ẹ̀ wọ́n ẹ bá ń kó sí. Ẹ bá ń kó sí mò ń bọ̀ àgbà. Ẹ gbowó. Ẹ jẹ́ bá ń gbà fún wọn. Màmá èló ni iṣu o. Èló leléyìí. Ẹ san 1-2. Ẹ jẹ́ sọ 800 àpò mẹ́rin. Àkọ́gbá. Èló wà ní jálẹ̀. Ẹ san 1000 jálẹ̀. Ẹ tà fún mi. Ó gba iṣu wọn ni. Ẹ bá ń kọ́ ká bá mú chẹ́ńjì. Ẹ wo mọ́mì, nǹkan tẹ́ ń ṣe yóò wà òkè. A ní láti máa wá sínú ọjà láti wá máa ra gbogbo nǹkan tẹ́ ń ra yìí náà. Níbo là bá ti rájà rẹ̀? Online la máa ti rà, ayé ti da ayé ọ̀làjú sí i náà. Ṣé rí gbogbo àwọn iṣu ata gbogbo nǹkan ẹ̀? Tẹ́ bá click lórí kọ̀ǹpútà yẹn máa order fún, wọ́n máa deliver lẹ́nu ọ̀nà yín, kò yẹ ká máa ṣe wàhálà, ká máa fi mú kó oríṣiríṣi ń bí báyìí. Ṣé tòmátò ìta fẹ́ rà tí ò pé 200 la máa rà ní online? Yeah! Ẹ máa order, àwọn dẹ̀ máa deliver ẹ̀, kí lẹ̀ ń sọ, ẹ kò stress ara yín bí báyìí. Kí ló dé, kí là ń ṣe wàhálà fún mi, ò rí sí gbogbo eléyìí o. Gbogbo ẹsẹ̀ ló ń ro mí sìn. Ẹ wo ẹsẹ̀ ń ro mí látẹ̀kùn láti rìn lọ rìn bọ̀, mi ò mọ nǹkan tá à ń rà. Mi ò sọ fún ẹ nígbà tó máa wọ àgéré kò léṣẹ́ mi sọ fún ẹ. Ṣé wọ nìkan ni? Ẹ jẹ́ bá mi kó ṣu síbi jàre, bọ́sì kó wá gbé ṣu o. Bọ́sì mi kó wá gbé o. Ó dà ó yá gbé. Kí n gbé kí ni? Ara nǹkan tí mo sọ fún yín ni ẹ pé ẹ order online, ẹ ní máa ṣe gbogbo eléyìí. Gbogbo tomato gbogbo ẹ ló máa deliver fún yín. Ẹ wo mi ò lè gbé nǹkankan. Ẹ ṣáà yìí rí pé mi náà gbé bag. Apá ń ro mí náà. Yọ̀nà ṣé mi ni kí n gbé tẹ̀lé ẹ? Ó gbé báàgì. Bọ́ eyín mi ẹ bá ti jẹ́ ká ra online, ẹ̀yin lè jẹ́ ká wá sọ́jà náà. Mi ò like gbogbo nǹkan tá à ń ṣe ibi mi ò tẹ̀ fẹ́ wò. Ó yá fọwọ́ mu dání báyìí. Ó tún lè fọwọ́ mu dání. Mi ò lè gbé mi. Fọwọ́ mu dání kí n lọ gbá tàwọn jàre. Dídìrí kọlù ẹni. Ọlọ́ àjẹkó dànù. Màmá ẹ bá mi gbá ta jàre. Mi lè gbélé yo. This is too heavy now. Ó wúwo now. Ẹ wo epo àwọn alábàárù kan bá bàbá gbé kí ló ṣẹlẹ̀ gangan náà. Ó wúwo mo tẹ̀lé kí n bá yín try ẹ̀. Ó wúwo gan. Báwo lẹ́yìn gan ṣe rí gbé? Kí ló ṣẹlẹ̀? Ó sì wúwo jù. Online wọ́n máa deliver ni. Màmá ẹ gbà. Màmá ẹ gbowó jàre. Internet ti good gan sin. Wọ́n bá ẹ máa wọnú ọjà máa ṣe wàhálà. Mami mi lè gbé o. Mi lè gbé. Ayé kàwé alábàárù. Alábàárù. Mo mà dáràn o. Ó lè fa eléyìí. Ẹ máa wá lábàárù gbà náà. Máa wá lábàárù. Gbé mi ò lè gbé. Máa wà. Obìnrin sọ̀wọ́nù láyé o, Olóhun olórí ọkọ. Ọkùnrin sọ̀wọ́nù láyé o, Olóhun olórí aya. Fún mi wá tó ẹ̀fọ́ ìkí gbogbo ilé ìyá. Fún mi. Fún mi. Fún mi. Fún mi. Àwọn pípọ̀ ìfọ̀nì ọ̀. Ìmọ̀ nǹkan táwọn èèyàn máa ń rí inú bọ́ọ̀tọ̀ máa ń wò yìí. Wọ́n wá kó àwọn géńdé ọlọ́run ọkùnrin, wọ́n máa sáré kiri orí fídíò, wọ́n máa sweat lórí wọn leather ball kékeré kan tó ń sáré kiri fún. Anyways, owó kúkú wà ń bẹ̀, wọ́n rówó. Fún mi. Fún mi. Ẹ̀bọ̀ mọ́mí kí ló tẹ fi ń pariwo bẹ́ẹ̀ ni? Ṣé ajá bù yín jẹ ni? Estate la ń gbé náà, ó yẹ kẹ́ ti wà kẹ́ ti blend náà, bá lè ṣe ń ṣe báyìí. Ẹ̀dẹ̀ ń pariwo bẹ́ẹ̀, àwọn neighbors àwọn tó ń bá wa gbé ládùúgbò máa gbóhùn yín. Àmì ò láìkẹ́, ó yẹ kẹ́ ti blend o. Àlóògọ̀, ó bàjẹ́, ó lẹ́kọ̀ọ́, ó tiẹ̀ ní mánàsì rárá. Láti bàtà ti tọ́jà dé ló ti jókòó sí tẹlifíṣàn yìí tó ń wojú ẹ̀bí ọmọ tuntun. Ṣé ìwọ kọ́ ló yẹ kó wà kitchen kó máa ṣe oúnjẹ tí mò ń ṣe yẹn ni? Ṣé ìwọ kọ́ ló yẹ kó wà mí? Tí n bá decide láti help ẹ, ṣé dandan ni kò fi mí sílẹ̀ síbẹ̀ ni? Mọ́mí, ẹ ṣọ́ ara yín lọ́sàn-án yìí. Yes, mi ò ráyè ẹjọ́ oṣù lọ́sàn-án yìí, ṣé mo pẹ́ ti bẹ̀rẹ̀? Ṣé mi bá yín dáná nínú ilé yìí rí ni?
Ṣé máa ń pariwo ẹni tó bá ń gbọ́n ṣe máa ń fi pé bí mo ṣe máa ń dáná tẹ́lẹ̀ ni mo bá yín dáná rí. Tí ọmọ ọ̀dọ́ wa bá lọ ó yẹ ká get ọmọ ọ̀dọ́ mi as soon as possible. Ẹ wá ń pariwo ẹ fẹ́ máa fi ṣàìsítà ẹsẹ̀ mi dọ́mọ ọ̀dọ́. Ẹ mọ̀ pé mi ò lè ṣe iṣẹ́ mi dáná ni. Èmi ò ń dáná now. Ẹ rí bí mi ò mọ̀ mo gbọ́ yín náà mo gbọ́ bá ti ń sọ fọ́kàn mi sẹ́yìn advice ẹ pé kó má ti gbọ́mọ ọ̀dọ́ mi o nípa àwa lè ṣiṣẹ́ yẹn ẹ máa ṣe ṣe bẹ́ẹ̀ lè ṣe ni ẹ máa ṣe ẹ dá ló káwa jẹun ṣe bẹ́ẹ̀ yín lẹ sọ pé ẹ lè ṣe iṣẹ́ kúkú lago ń ṣe kú àgbàdo ni ó yá àgbàdo dín yín lẹ́nu ni ọ̀rọ̀ tẹ́ sọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́rú ẹ̀ lẹ́nu mi ni kí ṣe fi lanú lẹ̀ àmọ́ mi ò láìkì kan tẹ́ ń ṣe yìí o ẹ jọ nítorí ọlọ́ ẹ má bà fàájì jẹ́ fún mi bíbá ẹ má bà mood mi jẹ́ ẹ lọ́ máa ṣe nǹkan tẹ́ ń ṣe kúrò wájú TV fún mi ẹ block area view ẹ jẹ́ kí n ríran ẹ kúrò ẹ wo mọ́mí ẹ kúrò wájú mi ẹ block TV tí mò ń wọ ẹ kúrò wájú ẹ pé mi ò láìkì máa sọ̀rọ̀ ságbàlagbà ẹ má yẹ kí n sọ̀rọ̀ sí yín ẹ má ti sọ pé mo dé oyè yín ẹ má yẹn sọ̀rọ̀ sí yín lénìí mi wà in the mood láti sọ̀rọ̀ ẹ jọ ẹ kúrò wájú TV. fún mi. a ní ẹ kúrò wájú TV ṣé ti bẹ̀rẹ̀. èèmọ̀ lukutu pẹ́bẹ́ ìyàwó lóyún tán ọ̀nà ò gbọ́kọ èmi fún mi. mo gbọ́ tiẹ̀. mi ò rí wọn ìyẹn bí akẹ́kọ̀ọ́ bí local woman máa wo òwe tó.